mo lérò pé gbogbo wa la rí fídíò ọmọbìnrin kan tó fẹ́ lọ ṣe matchmake lórí platform kan tí lady yẹn embarrass ẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin yẹn ẹ já mọ́ ní sùúrù fà, ẹ já mọ́ ní sùúrù fúnra wa. Tó bá ti ẹ̀jẹ̀ general content bí irú eléyìí tá a dárúkọ èèyàn tó jẹ́ general pàǹyàṣẹ́ èèyàn lè ṣe gbàgàgbàgàgbàgà bẹ́ẹ̀ tá a ti rí i pé one on one ni tí sì ṣe pẹ́ nìyẹn ó ń bá wa jà àbó gbéjà wá. Kò séèyàn tó wá sínú DM mi tí ò sọ pé mo yàtọ̀ sí bí mo ṣe rí lórí screen. Even èèyàn tó bá rí mi offline tó bá jẹ́ content tá a bá yàn wí ó yàtọ̀. But this is somebody kí obìnrin tó sọmọ encourage láti gbójú ara ẹ̀ síta bẹ́ẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ mo wá ń wò pé tèmi ṣe ń feel báyìí báwo lọmọbìnrin yẹn á ṣe feel. I don't know how it works for people who normally do matchmake. Ẹ jọ̀ọ́ ṣáwọn tán máa ń fẹ́ra wọn through matchmake yìí ṣé marriage yẹn máa ń last ni? Ẹ dákun, let us believe that God will help us. Kò sí tó dàbí kéèyàn méjì pàdé ara wọn kán nífẹ̀ẹ́ ara wọn kán fẹ́ra wọn o. Àwọn tó ń fẹ́ra wọn through matchmake tó bá dọ̀la tíwà àtọkọ yẹn bá ṣoríire ṣé ẹni tó so yín pọ̀ yẹn ò ní mọ̀ gba ògo Ọlọ́run. Ọlọ́run kì í pín ògo rẹ̀. God does not share his glory. Tọ́lọ́run bá fún ẹ lọ́kọ through matchmake gan báwo ló ṣe fẹ́ báwo lẹ ṣe máa ń ṣe? Ṣé kò wá bẹ́tà gan kéèyàn ò fẹ́yàn tó wá báyàn fún rẹ̀ ju kéèyàn fẹ́yàn through irú channel yẹn? Ẹ wo bó ṣe ń humiliate ọmọ yẹn tó ṣe ń bully ẹ̀. Ṣé bí gbogbo ìbéèrè tó bí náà ní dáhùn? And she's very calm. Ṣé nǹkan tójú àwọn èèyàn ń rí leléyìí? Jokes apart the thing really I felt bad. And that video can remain there till eternity. Báǹtí yẹn bá padà wá marry gan bóyá ó padà wá pàdé ọkọ ẹ̀ lẹ́sìn ògbèjì, that video will be there. One of the reasons tèmi ò fi ṣe matchmaking, I don't believe in it. I believe in natural interest pé kéèyàn nífẹ̀ẹ́ ara èèyàn naturally. And again ọkùnrin tó bá fóbìnrin through matchmake ṣé wọ́n máa ń value àwọn obìnrin yẹn ṣá? Àwọn tán fọ́kọ tán fẹ́ra wọn through matchmake kí ni experience wọn? Bóyá tá bá nírú wọn one or two, maybe you can put it at the comment section. What is your experience? Ṣáwọn ọkùnrin yẹn máa ń treat àwọn obìnrin yẹn dáa pé àlẹ́álí through matchmake mo fẹ́? Ṣé ẹ rí kò sí obìnrin tó ti dàgbà tó dé marriageable age tí ò lọ́kọ tínú ẹ̀ dùn? Bóyá ó ti ní rí tọkọ yẹn bọ́mọ lọ́wọ́ ni o àbí anything, kò sí anybody tó ti dé marriageable age tí ò marry tó wà happy inside. Àfẹ́ni tó bá jẹ́ pé òun àtọlọ́run ti settle case ẹ̀. Àyàsí tó fẹ́ ẹni tó choose láti ṣe celibate, ẹni tó bá choose celibacy tó wò pé for some time ní life òun fẹ́ jẹ́ celibate ni. Bẹ́ẹ̀ ni tí ì ṣe pé ó choose láti ṣe celibacy yẹn by call tí Ọlọ́run ní àkókò tó kó lọ marry, tí ì ṣe pé ó choose life yẹn tó wù láti marry ṣùgbọ́n tí ó tí ìrèyàn tó wù fẹ́ àbí due to one logistic. The lady àwọn kan ní ṣe bí she's just 28 why tó fi ń kánjú? Ẹ lè sọ bẹ́ẹ̀. The word kánjú is relative. Mo réyàn tó sọ pé age of 24 lòun marry, òun lòun pẹ́ marry jù. In fact àwọn mate òun ti di grandma at the age of 24. Madam Aisha Yesufu wọ́n máa ń sọ wọ́n láwọn mate àwọn ti di grandmother because àwọn northern side yẹn ni wọ́n. So at 24 àwọn believe àwọn ti pẹ́. So at 28 ẹ̀yin tẹ́ ń bú ọmọbìnrin yẹn pé ṣe bí she's just 28 years. Fine, lójú tèmi náà kò dàgbà jù, but lójú àwọn kan àbí lójú àwọn kan ó ti dàgbà. And ṣé there is a limit to human endurance. Ó ní ibi tí oníkálukú lè mára dúró dé. Please let us be lenient. And ẹ̀yin tẹ́ ń ṣe matchmake, I understand that people can be provoking, but please ẹ máa ní sùúrù. Ọlọ́mọ pọ́n wa lójú. Woman kan sọ ìrírí ẹ̀ fún mi nígbà tó ń wá ọmọ. Ó lóun jẹ àṣejẹ onígbẹ́ adìyẹ, àṣejẹ tán fi gbé adìyẹ ṣe. Ó ní síbẹ̀ ńkọ́ nǹkan oṣù òun ò sọnù. Bí bá ti ń pé báyìí ni ó ti drop tó ló inú wa tún bàjẹ́ pé ìwọ period ó tún ti dé. Nígbà tó ń pa gbogbo kinní yẹn tì
after some years tóun tiẹ̀ lọ lé gbá lọ lé àwo òun ti lóyún oṣù 4 gan òun ò mọ̀ nígbà tó òun padà ṣe gbogbo nǹkan yẹn mọ́ ẹlòmíì ò fi yàn pa ẹlòmíì ò ṣe ẹlòmíì ò mọ̀ so ọlọ́mọ pọ́n wa lójú anybody tí bá ń wá nǹkan kan láyé yìí inú ìpọ́njú lọ̀tá ènìyàn wà. I pray God Almighty will settle that lady, and as many people who are in her shoes, God Almighty will show them mercy. God will connect them. Divine connection tó ní ní ṣe pẹ̀lú any matchmake or any oyè kúrú oyè ga oyè yí oyè bẹ̀rẹ̀ oyè tẹ̀ oyè bóyá mo gbó kan náà máa padà combine ẹ̀ mọ́ tí yẹn máa lu ìlú bàrà àná kún fi ẹ́ bẹ̀ mí ni mi ò wọ́ ló ń wọ́kọ. Ọlọ́run ní ṣoore ìbànújẹ́ fún wa. Please, I don't want to say people should desist because àwọn matchmaking yẹn ṣé kò ń ṣe immorality ló máa ń gbẹ̀yìn ṣọ́ máa ń marry ṣá ṣọ́ máa ń pọ́nra wọn lé ṣá ṣé ọkàn wọn máa ń connect ṣá ṣé fẹ́ yẹn máa ń real ṣá. I don't know. I'm talking for me. I don't know about others. But I don't believe in it. I believe in what God will do. Tọ́rọ Ọlọ́run ò ní pín ògo ẹ̀. God does not share his glory. Tọ́lọ́run bá ti rí pé oore yìí tó bá gba bí ìwà gbogbo ògo yẹn ò ní jẹ́ tòun kò tiẹ̀ ní jóore yẹn ó ṣeé ṣe. Ọlọ́run fẹ́ gba gbogbo ògo tán lórí ayé àǹtí yẹn ni ló sì jẹ́ kí ó sì yẹn búlì ẹ̀bẹ̀ yẹn because the one that God will do is that one that only him will take the glory. For that lady and for as many people that are believing God for a partner, either husband or wife or even anything, I pray God Almighty will come through for us. And as many people don't wojú Ọlọ́run for one thing or the other, ọkùnrin náà lè ní ìyàwó tí ìyàwó máa jẹ́. Honestly, I pray God will show himself. Ọlọ́run á fi ra rẹ̀ hàn. God will meet every one of us at the point of our needs. God will show us mercy. He will be merciful unto us such that only him will take the whole glory. A fi àánú yẹn hàn wá débi pé ó nìkan ni ó gba gbogbo ògo yẹn. Imagine k'Ọlọ́run ṣoore fún yàn látara arú ọmọbìnrin tó jẹ́ host yẹn. Ìrègùn ló máa ba yé ẹni yẹn jẹ́ tó bá yá gan wá níwò ẹ wá mú nǹkan rẹ. She's so rude and inconsiderate. Ó wà inconsiderate. It is well. Títóbi rẹ Olúwa. Nǹkan tẹ́lòmíì ń jìyà fún ẹlòmíì ó sì ní kò sí ní mọ iyì rẹ̀. Ẹlòmíì ń wá ọmọ tí ò lóyún àárọ̀ dalẹ́ rí. Ẹlòmíì sì ń lóyún lóṣooṣù èé sì ń yọ púpùpù. Ẹlòmíì ó sì bímọ yóò lọ jù sáàtàn. Kábíyèsí Olúwa. Ẹ wá rárá àwọn ọmọ mi wọn á ná rí wọn lẹ́gbẹ̀ẹ́ gọ́tà. Ọjọ́ mo lọ orphanage tí mo kẹ́rù díẹ̀ lọ bẹ̀. Wọ́n ní twins, wọ́n ní triplets. Wọ́n ní ọmọ tó ti dàgbà tó ti graduate. Wọ́n ń sọ oríṣiríṣi àwọn testimony gbogbo àwọn ọmọ tó ti dàgbà síbẹ̀ and all of that. Wọ́n wá ní kan wà tó jẹ́ pé àwọn kan jí láàárọ̀ náà làwọn ṣí gate àwọn rí tán tẹ̀ síbẹ̀ lóríṣiríṣi. Ẹlòmíì àbímọ àjùnà. Ẹlòmíì àbímọ kò ní tọ́jú ẹ̀. Ẹlòmíì dẹ̀ ń wá ọmọ yẹn tí ò rí. Bẹ́ẹ̀ náà ẹlòmíì àníyàwó kò ní mọ ìyàwó yẹn. A wá léyàwó lọ tán a wá máa bá àwọn ọmọ ọdún 2 sùn ní àdúgbò. Gbogbo ẹni tó bá ṣe child abuse ó máa kú sí ẹ̀wọ̀n ni. Tẹ́ bá ti níyàwó ńlé tẹ́ mọ ìyàwó tẹ́ ẹ ní tẹ́ léyàwó yín lọ tẹ́ mọ̀ pé tẹ́ bá lè lọ oko yín ò lè ńjọ́ kan tẹ́ mọ̀ wá bí tẹ́ ti oko yẹn bọ̀ tẹ́ ná sùúrù láti jẹ́ kí ìyàwó bá yín gbé. Wọ́n bá ti ká yín pẹ̀lú ọmọdé báyìí kéré mọ́ ń jẹ́ lẹ máa kú sí. Obìnrin míì náà lọ́kọ kò ní mọ iyì ẹ̀. Mo kàn á wo fídíò yẹn mo á wò pé títóbi Ọlọ́run. So ohun tójú àwọn míì ń rí nì látàrí pé wọ́n fẹ́ fẹ́ ọkọ. Ẹlòmíì ó sì lọ́kọ yẹn yóò sì mọ fi gbígbá lórí kò sì ní mọ iyì ẹ̀ yóò sì mọ bú. Mi sọ àwọn ọkọ òfò mi sọ àwọn narcissist olóbobo àwọn alágbàkó ọkùnrin gidi. It is well.